Àwọn òṣìṣẹ́ báǹkì jí owó rẹpẹtẹ kó nínú àkáǹtì oníbàárà. Àwọn òṣìṣẹ́ báǹkì méjì kan, Agbo John Agama àti Edo Steve, ni wọ́n ti dèrò ẹ̀wọ̀n báyìí látàrí àwọn ẹ̀sùn jìbìtì ìlẹ̀dí àpò pọ̀ lórí owó tó tó bíi mílíọ̀nù 9 náírà àtààbọ̀ (9.4 million naira). Onídàájọ́ Mojísọ́lá Ọlájùwọ̀n tí ilé-ẹjọ́ gíga ilé wa tó wà nílùú Àbújá ló dájọ́ àwọn ọ̀daràn náà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kínní ọdún 2023. Ẹ̀sùn oníga kan tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nílẹ̀ wa EFCC ẹkùn Makurdi nípínlẹ̀ Benue fi kàn wọ́n ni wọ́n fi ṣèdájọ́ àwọn ọ̀daràn méjèèjì ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, àwọn ọ̀daràn méjèèjì yìí pẹ̀lú àwọn agbódegbà wọn tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ ni wọ́n sọ pé lásìkò tí wọ́n sì jẹ́ òṣìṣẹ́ nílé ìfowópamọ́ Access Bank ẹ̀ka ti Makurdi tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Benue ni wọ́n lo irinṣẹ́ ìmọ̀ ẹ̀rọ kan tí wọn kò lẹ́tọ̀ọ́ sí láti gba òbítíbitì owó nínú àpò báǹkì ọkùnrin kan tó ń jẹ́ Mejuru Chibueze Gospel ní ọjọ́ 8 oṣù kínní ọdún 2021. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí ni wọ́n ló tako abala 23 ìwé òfin tó sọ̀rọ̀ lórí ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára ti ọdún 2015 tí ìjìyà sì wà fún lábẹ́ abala òfin ọ̀hún bákan náà. Ṣùgbọ́n àwọn méjèèjì ní àwọn ò jẹ̀bi. Onídàájọ́ Ọlájùwọ̀n wá pàṣẹ pé kí ẹnì kọ̀ọ̀kan wọn lọ faṣọ péńpé roko ọba fún ọdún mẹ́ta. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún pa ọ̀kọ̀ọ̀kan wọn láṣẹ láti san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà owó ìtanràn fúnjọba àpapọ̀ kí kálukú wọn sì dá mílíọ̀nù 2 náírà ó lé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún 2.1 million padà fún ọkùnrin tí wọ́n lù ní jìbìtì owó. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.